Ẹ káàbọ̀ padà sí yàrá ìdánilẹ́kọ̀ọ́ tí ní yàrá ìdánilẹ́kọ̀ọ́ tiwa tí òní a máa wo àwọn oṣù nínú ọdún. Àwọn oṣù nínú ọdún. Ẹ jẹ́ ká wo orí pátákó ìkọ̀wé yìí. A ní àwọn oṣù a fẹ́ pè wọ́n ní tá a ṣe máa ń pè ní èdè Gẹ̀ẹ́sì àti ní èdè Yorùbá. Ní èdè Gẹ̀ẹ́sì, January òun là ń pè ní oṣù Ṣẹrẹ. February òun là ń pè ní oṣù Èrèlé. March òun là ń pè ní Èrèná. April òun là ń pè ní oṣù Igbe. May òun là ń pè ní oṣù Èbìbí. June òun là ń pè ní oṣù Òkúdù. July oṣù Agẹmọ. August oṣù Ògún. September oṣù Ọ̀wẹ̀wẹ̀. October oṣù Ọ̀wàrà. November Bélú. December Ọ̀pẹ. Ẹ jẹ́ ká kọrin kékeré ká lè fi mọ àwọn oṣù wa ká jẹ lè pè wọ́n. Kò ṣe pé ká máa lo àwọn èdè Gẹ̀ẹ́sì láti fi gbà lè lo èdè Yorùbá láti fi pe àwọn oṣù yìí náà. Orin náà ni Ṣẹrẹ Èrèlé Èrèná Igbe Èbìbí Òkúdù Agẹmọ Ògún Ọ̀wẹ̀wẹ̀ Ọ̀wàrà Bélú Ọ̀pẹ. Àwọn oṣù yìí àwọn ló wà nínú ọdún. A jẹ ní oṣù mélòó? A ní oṣù 12 nínú ọdún. Thank you so much. Do well to subscribe, like and share the video. Bye.